àwọn ọmọ ìlú náà ń pariwo lẹ́yìn. wọ́n ní kí bàbá sọ pé nǹkan ọ̀fẹ́ Fúlàní mọ́ lù. wọ́n ní kí bàbá sọ pé kábíyèsí sọ pé àwọn ọ̀fẹ́ Fúlàní mọ́ lù. Ohun tẹ́yìn bá fẹ́ fáwọn ẹ̀fọ́ àní instruction kan ní kábíyèsí ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ jagunjagun olóyè Sunday Igboho ẹ̀jẹ̀ ní sùúrù fáwọn lórí ọ̀rọ̀ yìí. wọ́n ní àlàáfíà ti bẹ̀rẹ̀ kábíyèsí ní kí n sọ fún yín pé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé iṣẹ́ ń lọ àwọn dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho bó ṣe jẹ́ nìyẹn o àṣà wọ́n ní káàkiri fílẹ̀ mo wà nínú Oníwèrè foundation mo jẹ́ kan nínú àwọn Oníwèrè foundation. wọ́n ní àwọn jẹ́ kan nínú àwọn Oníwèrè ilé foundation. Obodo Job Ojo. ọlọ́run ni Mr. Job Ojo chief. a dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho. a dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho. pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé. bí bàbá ṣe sọ yẹn. kò sí wàhálà. a máa tí ìtura lẹ̀. wọ́n láwọn ò tí ìtura lẹ̀. torí pé ìdí tí a fi túra lẹ̀ rèé. nítorí ìdí táwọn ò fi túra lẹ̀ rèé. àwa náà ò lè tí ì wọ́pọ̀ lọ. àwọn náà ò tí ì lè wọ́pọ̀ lọ. kò sáǹfààní fún Fúlàní láti wọ bí wá. Fúlàní láti wọ bí. màálù ló sì wá bá oko kì í ṣe ko lọ́lọ́ bá màálù. anytime wọ́n máa retí. nípa àdí èyí wọ́n bá wọn interpret. Ọlọ́run Elédùmarè tó gbé ìlú yìí kalẹ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìlú yìí. wọ́n láwọn fẹ́ kẹ́ gbà fáwọn pé mímì kan ò lè mí Ìwéré ilé. wọ́n ní bó ṣe ń rí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ kan ti wà tí àwọn ti ń gbé. àwọn aláṣẹ ìlú yìí tí wọ́n tẹ ìlú yìí tí à ń pè wọ́n ní alálẹ̀. wọ́n ní ìtumọ̀ pé ogun ọjà àkọ́kọ́ Ìwéré ilé ó ní òòṣà tó ń ṣiṣẹ́ yẹn tó dẹ̀ sì wà bó ṣe wà láyé àtijọ́. wọ́n nígbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ gbogbo àwọn bàbá àwọn tí wọ́n ti lọ làwọn ti pè náà ti dá wọn lóhùn. abèsí o. àwọn láwọn òòṣà yìí náà sì sinmi. wọ́n fẹ́ fi torí létí pé láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀. wọ́n ní láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. náà ni a ti ń ṣe ìrúbọ. ni àwọn ti ń ṣe ìrúbọ. bẹ́ẹ̀ ni orò náà tó sì ń gbé ìrúbọ. nítorí ìdí èyí. wọ́n ní a rí pé gbogbo àwọn ọ̀rọ̀ ìsọkúsọ àkàgbé òkèèrè sọ̀rọ̀. pé àwọn ń gbọ́ pé nílùú Ìwéré ilé àwọn tá à ń sọ yìí ti bo gbogbo òlú yẹn kò sẹ́ni tó lè jáde mọ́. ẹni tó bá lóhùn rí Fúlàní gbòòrò láti bí ọ̀gbìn yìí tẹ́lẹ̀. wọ́n ní ẹni tó bá lóhùn rí Fúlàní níta látijọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kó mẹ́rin wá. ó ní àwọn ni wọ́n mọ ohun tó bá wọn. wọ́n ní àwọn onígbàgbọ́ sọ pé àwọn kọ́lá pa wọ́n o àwọn ni wọ́n wá ra wọn. sẹ́nu yóò káwọn ọmọ yìí mọ̀ ni.
It's not our member, sir. Wọ́n ní nítorí ìdí èyí nípasẹ̀ ọba Ògbóni tó ń bá yín sọ̀rọ̀ yìí tí gbogbo yín mọ̀ dájúdájú bí ẹni mowó. Lóògùn ọ̀fẹ́ o. Wọ́n ní Ìwéré Ilé kì í ṣọ̀lẹ. Wọ́n ní èní ni ìjọ Tuesday 31st of October 2023 31st of October a wà ní nǹkan bí aago 11 àbọ̀ báyìí. Ìwéré Ilé la wà yìí a ti wọ̀rẹ́ Ìwéré Ilé láti after 9. Mo ń ṣe fídíò yìí lẹ́yìn ìgbà tá a kúrò lọ́dọ̀ ọba tí ọba sọ ìtàn ìlú yẹn fún wa tán dẹ̀ fún wa ní situation report ni à ń ṣe à ń dúró de àwọn alága ọdẹ àti gbogbo àwọn yòókù tó ń bọ̀ láti Ìbàràpá àti wà nílùú yìí àti rọ́ba gbogbo fídíò tẹ́ kọ́kọ́ rí ọ̀dọ̀ ọba ni àti palace ọba. Ìwéré Ilé ni òkè tó wà ní Ìwéré Ilé lẹ̀ ń wò yìí òkè tó wà ní Ìwéré Ilé lẹ̀ ń wò yìí o Ìwájú Ọ̀wà local government secretariat iwájú ẹ̀ ni mo wà yìí tá bá wò lọ báyìí a máa rí Ìwájú Ọ̀wà tá à ń wò lọ́ọ̀kan yẹn Ìwájú Ọ̀wà lórí títì ni mo wà báyìí mi títì ni so gbogbo tension ti cool nílùú yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ orò ọlọ́jọ́ mẹ́rìnlá wọ́n dẹ̀ ti ṣe àwọn ètùtù kan tí wọ́n gbé lọ́sàn-án gan mo fi ń dá wa lójú pé tó bá máa fi tó bí Saturday a gbọ́ lẹ́nu àwọn bàbá wa pé ìpàdé tún máa wáyé láàrin commissioner of police àti gbogbo àwọn ọ̀gá Fúlàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n peace ti wà ní ìlú Ìwéré Ilé kò sí wàhálà kankan mọ́ bó ṣe wù kó mọ bóyá tá bá wọn ṣe orò lénìí mọ́júmọ́ àwa máa padà sí Èkó ní ọ̀la ṣùgbọ́n a fẹ́ dúró ká bá wọn ṣe orò ká wo bí ìlú ṣe rí. Ẹ ṣeun Ìwéré Ilé la wà yìí o. Hello, mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára kòwé kò ó ní mò ń jẹ́ tó lórí ọ̀rọ̀ Ìwéré Ilé yìí náà ni o ẹ ti rí gbogbo bí ọ̀rọ̀ ṣe lọ ẹ ti gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn bàbá wa kábíyèsí Ìwéré Ilé kábíyèsí o kádé kó pẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí lọ́wọ́ yín kó dọkíní ẹṣin ọba kó jẹ kó pẹ́ ẹ̀pẹ́ láyé yín o kábíyèsí Ìwéré Ilé ẹ ṣé ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n wá láti ṣe ìdáàbòbò fún Ìwéré Ilé a dúpẹ́ lọ́wọ́ yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo aráàlú a sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá nation pátápátá nílé lóko lẹ́yìn odi tí ẹ dìde láti jẹ́ wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ fún ààbò tó péye ní Ìwéré Ilé bẹ́ẹ̀ ni tẹ́ bá wá rí báyìí sí ẹ̀yin èèyàn ní ó ti lẹ́tíkẹ́ o ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń gbọ́ ẹ̀yà àwa Yorùbá máa sọ wípé a kì í jókòó sí ilé ẹni kéèyàn wà lé kó fọnù rọ kì í ṣe situation present situation tó wà nílẹ̀ ní Yorùbá àbí the whole of Nigeria sìn ó ti yàtọ̀ gédégbé o lè jókòó sílé Ọlọ́run má jẹ́ ká rógun ẹjọ́ ni o lè jókòó kó wà nílé kó má mọ̀ kankan tó ṣẹlẹ̀ kó padà rẹjọ́ he kí òkú padà bá ẹ lórí ọ̀rọ̀ tí ò mọ̀wọ́ tó mẹsẹ̀ a kì í jókòó sílé ẹni ká fọnù rọ èèyàn lè jókòó létí yìí o kí ikú padà wá bá ń bẹ báwo ni wà ní rán ni mo pa ok gbogbo àwọn tí innocent soul tí wọ́n ti padà nù ní Ìwéré Ilé sìn ṣé wọ́n kọjá àyè wọn ṣé wọ́n jalè ṣé wọ́n pànìyàn ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tí wọ́n fi wéèsì ẹ̀mí wọn tọ́jú ẹ̀mí wọn légbodò nítorí pé wọ́n lọ sórí oko wọn wọ́n wà lórí ilẹ̀ bàbá wọn wọ́n gbé ẹsẹ̀ síbi tó yẹ kán gbẹ́sẹ̀ sí wọ́n gbé ọwọ́ síbi tó yẹ kán gbọ́wọ́ sí ìtẹ̀síwájú ìran Yorùbá ó ló jẹ èmi dára lógún àṣeyọrí ilẹ̀ Yorùbá ó ló ṣe pàtàkì fún mi ààbò tó péye ó lèmi láìkì àbí kò yé wa báyìí mo wá fẹ́ pe àkíyèsí ẹ̀yin èèyàn wa sí àwọn nǹkan méjì ni mo fẹ́ pe àkíyèsí wa sí àkọ́kọ́ òun ni pé kí ló dé tí àwọn Fúlàní tó lọ ṣọṣẹ́ ní Ìwéré Ilé àbí ní gbogbo ibi tí wọ́n ti ṣọṣẹ́ nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ the whole of Nigeria
mo fẹ́ kó mọ̀ pé ó ti gbọ́, ọ̀pọ̀lọpọ̀ yín ti gbọ́ láìmọye ìgbà, ẹ lè má gbà àbí kẹ́ tó ti gbàgbé, ẹ jẹ́ ṣí wa létí lẹ́ẹ̀kan sí ó ní pé ibi tí wọ́n bá ti rí wípé nǹkan àlùmọ́ọ́nì ó wà ń bẹ̀, mineral resources tó bá ti discover ẹ̀. Ṣé mọ̀ wípé some years back ni wọ́n ti mọ̀ wípé ilẹ̀ Yorùbá ilẹ̀ tó kún fún wàrà tó kún fún oyin ni. So ìdí gan nìyẹn tó ṣe ṣí sí ilẹ̀ Yorùbá. Tó bá wo gbogbo bí situation Nàìjíríà ṣe rí báyìí, kò sí ẹ̀yà mìíràn tó yàtọ̀ sí ẹ̀yà Yorùbá nílẹ̀ Nàìjíríà tí ojú wọn ò wà ní ilẹ̀ Yorùbá. Ara kíyèsí tí mò ń pè yín fún lójoojúmọ́ kí ìwọ àti mi àti gbogbo wa bá dádì ẹ sọ̀rọ̀, bá mọ́mí ẹ sọ̀rọ̀, bó bá jọ ọmọ kábíyèsí bá wọn sọ̀rọ̀, bó bá jọ ọmọ gómìnà, minister, senator, house of anyone, èké àbí àjọjọ́ ọmọ kò lè nìyàn báyìí, ṣùgbọ́n ta lọ́lọ́run. Àkíyèsí tèmi ń pè wá sí ni pé ẹ jẹ́ ká dìde, ká fọwọ́sowọ́pọ̀, ká protect nǹkan wa kó tó di pé ọ̀rọ̀ dìbò lè lo yàgò. Mo mọ̀ pé yín Yorùbá nǹkan òun tètè ń ka yín lára lọ títí tí ó dìgbà tí nǹkan bá bàjẹ́ tán àṣẹwà máa ké gbàjarè yìí. Èmi máa ń like prevention tán ní is better than cure. Ẹ̀yin náà wò, definitely wọ́n tún ti discover mineral resources tí wọ́n mọ̀ tó wà lẹ́ Yorùbá ní Ìwéré Ilé. Kì í ṣe Ìwéré Ilé nìkan o, ọ̀pọ̀lọpọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní nǹkan tó ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìjọba wọ́n sì mọ̀ sí. Tó o bá discover pé wọ́n wakùsà ní oko ẹ àbí wọ́n gba ilẹ̀ ní ilẹ̀ Yorùbá, kí ló dé tí wọ́n bá pa àwọn èèyàn tí àwọn èèyàn àbí kẹ̀ wọ́n jí wọn gbé bẹ̀ àbí kẹ̀ bí yá wọ́n ba ilẹ̀ wọn jẹ́ nǹkan ọ̀gbìn wọn ẹlòmíràn ó lè yẹ kó yẹn rí ti kókò àbí cassava àbí plantain farm you know àwọn bíbí farm yẹn wọ́n yẹn rí ti lọ́dọ̀ àwọn parents wọn ẹlòmíì dẹ̀ lè jẹ́ wípé ó lọ yáwó ní àbúwá rẹ̀ láti invest lórí kinní yẹn kéèyàn kan wá débẹ̀ kókó màálù lọ́bẹ̀ kan bàjẹ́ àbí kẹ̀ kí wọ́n torí pé wọ́n discover mineral resources ńbẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bà gbogbo èrè owó yẹn jẹ́. Wọn ò tún wá ní compensate àwọn tó ní nǹkan yẹn, wọ́n á máa ṣe wá ní ìwúṣe wípé àti kí tó wá ní tó bá gbà lọ́wọ́ ẹ̀ àti kí tó wá ní ohun tó bá ṣe fún àṣegbé ni àti kí tó wá ní ni. Àwọn máa pe ìjọba left right center ẹ bá wa dá sí ẹ bá wa ṣe ìjọba wa ṣe tí gbọ́n bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́. Mo fẹ́ kó mọ̀ lónìí wípé kò sí gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ti discover nǹkan àlùmọ́ọ́nì wọ̀nyí tó jẹ́ wípé ìjọba ò mọ̀ sí, wípé àwọn tó bá rí bẹ̀ tó wá wakùsà bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọba mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ọba ló mọ̀ sí. Ibi tẹ́ tí ń wakùsà yẹn tí ìjọba ti mọ̀, ìgbà ẹni ìjọba máa mọ̀ pé àwọn náà nílẹ̀. Kí ló dé tẹ́ ò lè compensate àwọn èèyàn tó ní nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ilẹ̀ wa fẹ́ kó gbéyàn dìde kí wọ́n wá bá yín kán protect yín? Wọ́n ní kò sí wàhálà kankan mọ́ báyìí ní Ìwéré Ilé. Wọ́n ní gbogbo ẹ̀ ti di wọ́ọ̀ àbí nǹkan lẹ́gbọ́n yẹn. Wọ́n ní gbogbo ẹ̀ ti di wọ́ọ̀ tó já sí wípé kábíyèsí ń jẹ́ kó yé wa wípé lóòótọ́ o Ìwéré Ilé lọ́wọ́ yìí o wọ́n ti flush àwọn Fúlàní, wọ́n ti kúrò ńbẹ̀, wọ́n ti lọ, ṣùgbọ́n àwọn aráàlú ò tí ì lè rìn freely bó ṣe wù wọ́n. Ẹ̀yin náà máa imagine nínú ìlú èèyàn tí ò ń ṣèlú onílùú tó mọ ibi tó máa gbẹ́sẹ̀ sí, tó mọ ibi tí kò yẹ kó tẹ̀, ní ibi tó ti forí ẹ̀ sọlẹ̀ ní ààyè títí ẹ kí àlejò wa máa ní ẹ lára láàyè ẹ kó wá fẹ́ jáde kẹ́rù máa bà ẹ́. So ṣé mo wípé àwọn Fúlàní tí wọ́n kúrò mẹ́ẹ̀ báyìí sìn àti mọ gbogbo ibi tí wọ́n máa sá lọ tán bá ti lé wọn bìkan àti mọ àwọn ibi tó máa ń gbà wọ́n, bí Ìwó à ń gbà wọ́n mọ́ra, bí Kwara wọ́n á gbà wọ́n mọ́ra. Àwọn ibi tí wọ́n máa sábà sá lọ nìyẹn. Tán bá ti lé wọn bẹ́ẹ̀ yẹn wọ́n sá lọ sí Ìwó àbí kan sá lọ sí Kwara. Ṣùgbọ́n Olúwo ó gbọ́ bí wọ́n ṣe pa wọ́n ní Ìwéré Ilé. Ṣebí kábíyèsí lòun náà ní Olúwo. Wọn ò lè àti ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọba mélòó láti ẹ̀rí tó sympathize pẹ̀lú ọba Ìwéré Ilé bó ṣe pariwo síta tán náà pa wọ́n. Mi ìwà mọ̀ ó lè help ayé mi jọ correct mi, ìyẹn ò ṣe problem, mo fẹ́ learn. Bá mi drop kábíyèsí tó ti sympathize pẹ̀lú ọba Ìwéré Ilé bí wọ́n ṣe pa àwọn èèyàn wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n àwọn kábíyèsí tí wọn ò sympathize yẹn
àwọn ni wọ́n máa pe àwọn tí wọ́n lé ń bẹ̀ yẹn àwọn Fúlàní yẹn pé ẹ̀yin ẹ má wọrí wọ́n ti lé yín bẹ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ìyẹn ti Ìwó àbí àwọn ti Kwara wọ́n tún ti lé yín ẹ máa bọ̀ lé ilé wọn níbi ibẹ̀ ibi méjì ṣé ká sọ wípé Ìwó àti Kwara wọ́n ń gbàbọ̀dẹ̀ àwọn Fúlàní fún ilẹ̀ Yorùbá ni láti pa ìran Yorùbá run torí ẹni tere èjì tere eléyìí kú 10 kú 20 kú 5 kú 10 kú 1 kú ilẹ̀ Yorùbá dahoro lọ rèé ilẹ̀ Yorùbá dahoro lọ rèé ẹ̀yin ògidì ọmọ Yorùbá ẹ sì jókòó tẹ́tẹ́rẹ́ ẹ̀ ń jẹ́ kí àwọn oríṣiríṣi àwọn ọmọ àlè tó ti darapọ̀ mọ́ ọmọkọ kí wọ́n máa lé yín léré wọ́n wá gba àyè yín gbogbo ibi tó yẹ kéèyàn òríjínà ọmọ Yorùbá kẹwàá àwọn ọmọ inú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè ló wà bẹ́ẹ̀ nítorí èló ṣe jẹ́ pé ní tètò bá máa mú ìtẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá kò jẹ́ wọ́n lógún wọn ò ríro nítorí èló ṣe jẹ́ wípé bí wọ́n ṣe máa sọ ilẹ̀ Yorùbá tí wọ́n sọ di ilẹ̀ ibòmíràn tó ṣe jẹ́ pé àṣà ìlú bòmíì ìṣe ìlú bòmíì òun làwọn ń gbowó páwọn fẹ́ kí wọ́n wá máa ṣe ní ilẹ̀ Yorùbá torí pé kì í ṣe bàbá ńlá bàbá wọn forí wọn sọlẹ̀ sílẹ̀ Yorùbá apá kan ẹfun apá kan oṣù ni ọmọ ìsáyà kò jẹ́ pé bàbá wọn nìkan ní Yorùbá àbí ìyá wọn àgàgà wọn tó bá dé ti jẹ́ wípé ìyálà bàbá àbí ìyá ló jẹ́ Yorùbá wọn ní àwọn pẹ́rẹ́ǹtì ibòmíì tó sì kejì wọ́n máa fi bẹ́ẹ̀ ní ìfẹ́ ibi kejì yẹn ju ilẹ̀ Yorùbá lọ torí wọ́n hate àwa Yorùbá àwọn original Yorùbá àwọn apákan ẹ̀fọn apákan sùn wọ́n hate original Yorùbá inú bí wọn ìlara wà wọ́n ṣe ìlara wa ẹ jẹ́ kí n lò ẹ má jẹ́ lo hate wọ́n ṣe ìlara ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ Yorùbá àṣà wa ìṣe wa gbogbo nǹkan wa náà ṣe ìlara ó ń bí wọn nínú wọ́n bìlíìfì pé a ní ìgbéraga àjọra wa lójú àṣekínní kan gbogbo ọ̀nà tó ń bìlíìfì pé wọ́n lè lò láti break wings wa láti sọ ilẹ̀ Yorùbá di rádaràda tó dì lónìí àti láti pa gbogbo àṣà àti ṣe gbogbo nǹkan tó jẹ́ glory Yorùbá kí ògo yẹn kó lè wọlẹ̀ bí àrá kí wọ́n lè jẹ́ kí ẹni ẹlẹ́ni àwọn ìran wọn kejì kó lè wá take over ibẹ̀ yẹn káwọn máa ṣe bí kíní òun ni kí àwa ta jẹ́ ata ní àwọn nǹkan wa ká wá di ẹrú á dẹ̀ ti dì bẹ́ẹ̀ lọ because ọmọ Yorùbá ògidì mélòó ló dá sí situation ilẹ̀ Yorùbá nítorí ẹ̀ ni mo ṣe fẹ́ ṣe lálàyé fún ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ máa ṣe pé fídíò dára wọ́n máa kó yín lọ́kàn sókè ẹ̀rù ń bà yín ẹlòmíà ní ṣé kò wá sí good news kankan lẹ̀ Yorùbá ni mi tí ẹ fẹ́ gbé ní tẹ̀ nípa Yorùbá mọ́ mi tí ẹ fẹ́ gbé ní tẹ̀ nípa Nàìjíríà ṣùgbọ́n o lè gbọ́ o lè ṣí ọ̀rọ̀ Palestine o lè ṣí mórí o lè máa kúnlẹ̀ kó máa gbàdúrà kó máa wọ ẹkún mu o lè ṣí ọ̀rọ̀ Israel o lè ṣí sórí o lè póòstì ọ̀rọ̀ Israel ṣé òun lọbẹ̀ ibẹ̀ ló ti ń jẹ ibẹ̀ ló ti ń mu Israel ṣé wọ́n mọ̀ ẹ́ family ẹ wo ló ti benefit inú ayé wọn àbí family ẹ mélòó ló wà ní Palestine ṣó o mọ̀ wọ́n ṣé wọ́n mọ̀ ìyá ẹ rí kò séyàn tínú dùn tínú ẹ dùn pé wọ́n jagun wọ́n pa wọ́n ẹni àwọn bẹ́ẹ̀ yẹn kọ́lọ̀ kó dáwọ́ ogun dúró ń bẹ̀ ṣùgbọ́n ìwọ tó jẹ́ wípé nǹkan tiẹ̀ kì í jọ ẹ lójú nǹkan ní nǹkan ló máa mú tó máa ran kankan mọ́ àìmọye tájọ́ lájọ́ ń ṣe Yorùbá nation wọn a máa gbọ́ ní ilé wo ṣó ẹ̀ ó ti máa kó mi lọ́kàn sókè jù ìgbà tí ọ̀rọ̀ Israeli àti Palestine tó ti ṣẹlẹ̀ báyìí sìn kò sí fídíò ẹyọ kan tí wọ́n mì síbẹ̀ kò sí gbogbo ibi tọ́mọ̀ láyé tí wọ́n ṣí ẹ̀ dé èyí tó ń rí nínú Palestine àti Israeli yẹn kò kó wọn lọ́kàn sókè àbókò yín àbòsí bá ọ̀pọ̀lọpọ̀ bàtà yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́ àbòsí ni nǹkan tí ẹ kò lè protect ó kò lọ́kàn sókè nǹkan oníkan ṣebí ẹ̀yin kìrìsìtẹ́nì báyìí ẹ dìde Pásítọ̀ Adébóyè dádì wa o ẹ ò gbọ́ pé wọ́n ń pa wọ́n ní Ìwéré Ilé ká ẹ rántí pé ká ẹ bá wọn mo kàn ń ṣàlàyé ọ̀rọ̀ ni o ẹ má ṣì mí gbọ́ ẹ̀yin ọmọ bàbá Adébóyè dádì gbogbo wa ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rọ títọ́ ẹ̀ lè sọ torí pé kán lè sọ wípé ẹ lọ́ọ̀fù wọn àbí irú àwa ìta àsòótọ́ báyà á lọ́ọ̀fù wọn bàbá gbogbo wa ni èmi àsòótítọ́ wọ́n pa wọ́n ní Ìwéré Ilé ẹgbẹ́ tí kábíyèsí fi gbé ta gbogbo yín pátápátá tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì àti mùsùlùmí èèyàn mélòó nínú yín ṣéìkì mélòó àfáà mélòó ọba mélòó nílẹ̀ Yorùbá ló ṣe pátásì pẹ̀lú ọba Ìwéré Ilé pásítọ̀ mélòó ló ní ẹjẹ́ àgbàdúrà fún Ìwéré Ilé kó má pa wọ́n tó ṣùgbọ́n wọ́n pa wọ́n ní Israel ẹ̀yin bàbá Adébóyè ẹ gbé àdúrà sọ̀kalẹ̀
ẹ tún gbé jáde ẹni kan máa gbàwé àtàdúrà fún wọn. Ó tún yá ẹ̀yin mùsùlùmí ṣéèkì mélòó àfáà mélòó ló dá sí ọ̀rọ̀ Ìwérelé? Ṣé wọ́n sọ wípé àwọn oníṣẹ̀ṣẹ̀ nìkan ló ń gbé ní Ìwérelé? Ṣé wọ́n sọ wípé kìrìsìtẹ́nì nìkan ló wà bẹ́ẹ̀? Kò sí mùsùlùmí ẹgbẹ́ yín bẹ́ẹ̀. So àwọn mùsùlùmí ẹgbẹ́ yín tó wà bẹ́ẹ̀ sìn àmọ́ngá ṣe àṣàmà fúfú wọn àti everybody tó wà bẹ́ẹ̀ ẹ sì lẹ́ẹ̀ preach ẹ̀sìn a ò rí kankan ṣùgbọ́n ẹ̀yin náà ẹ tún kóra yín jọ ẹ̀ ń gbàdúrà fún Palestine. Àbòsí bá ti yín jẹ́ kí wọ́n ní Bíbélì ní kó o tó yọ èérún igi tó wà lójú ọmọ ẹnìkejì ẹ ìtí igi wà lójú tiẹ̀ o yóò fẹ́ lọ yọ èérún igi tó wà lójú ẹlòmíì. Àbòsí náà pé ẹ máa wóoru bàbá wa kábíyèsí tìlú Ìwọ bá wò ó. A ti mọ̀ pé gbogbo ibi táwọn Fúlàní bá ti ṣọṣẹ́ nílẹ̀ Yorùbá tán ti pa àwọn èèyàn lọ rẹ́bẹ́dẹ́ ẹ̀yin lẹ máa ń gbàbọ̀dé wọn tẹ́ máa ní kán máa bọ̀ lọ́dọ̀ yín. Ẹ̀yin ti Kwara ẹni kan máa bọ̀ lọ́dọ̀ yín. A ti mọ̀ pé àwọn tán tún lé ní Ìwérelé báyìí Ìwó tẹ́ bá máa trace wọn Ìwó lẹ ti máa rí wọn tẹ́ bá tún máa trace wọn fọ́dà ẹ rí wọn ní Kwara ẹ rí wọn níbi méjèèjì. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan? Ibo la fẹ́ bá yàrá ìjà? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ni wàhálà? Kò sífẹ̀ẹ́ láàrin àwọn ọba, kò sí kankan tó dé bá ọba kankan ní ìdàkejì tí a máa rí ọba kankan tó máa bọ́ síta tá sọ wípé òun sì pàtàìsì pẹ̀lú èèyàn báyìí báyìí. Ṣùgbọ́n ó máa ń yà mí lẹ́nu tó ṣe jẹ́ wípé téèyàn kan nínú yín bá ṣe patí gbogbo yín ọba pátápátá lẹ máa tọ́ síbẹ̀. Tabadẹ̀ wí ẹ̀yin ṣe náà rí yín fín. Mo fẹ́ kẹ́ gbọ́ sítórì nípa Ìwérelé. Wà ní kílódé dálà àwọn Ìwérelé láwọn tí wọ́n sì dágọ́lẹ̀ lórí ìdè yìí kí láti ń pe bàbá yìí Àfọ̀njá òun lọ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yìí ó ní kọ́ lọ gba ìṣàkọọ́lẹ̀ kọ́ lọ gbé orí ìwé wa ìgbà tí ọjọ́ tí Awólẹ̀ wá kó gbogbo àwọn ọmọ ogun sẹ́yìn a máa gbọ́ bí tí wọ́n ń pè ní ẹgbẹ̀rẹ̀ ọmọ tí ẹ bá ń lọ ẹ bá wọn lọ́pàá níbẹ̀ òkúta wà lẹ́gbẹ̀ẹ́ báyìí Àfọ̀njá wà jókòó níbi orí òkè yẹn ó wà ní kí tú àìsí rẹ̀ igbákejì rẹ̀ ó wọ ìgboro wá wọ́n wà gbé orí ìbálẹ̀ ní ìwé wa ìgbà tí ó dé ọba wọn níbi tí wọ́n ti ń ṣọdún eégún wọ́n bá yìnbọn lókè ọba dìbò Ìlọrin àmì gbogbo ẹ̀ bá túká ọba yẹn ọmọ àdìdé ní ojókòó kábíyèsí Elédùmarè. So ọba ìlú Ìwérelé ẹni tó bá jọba ìlú Ìwérelé tó bá lòdò èyí ṣe ọmọ ọba gangan. Kábíyèsí o. Kábíyèsí o. So ńgbà tí wọ́n dé tó dìgbà rí ayé ẹ̀ wọ́n á lọ bá ọba níbi tó jókòó lórí àpèrè níbi tí wọ́n ń ṣe ọ̀nà eégún yẹn wọ́n wà ní wọ́n bẹ́ẹ̀ lórí ọwọ́ àbúrò aṣọ ọwọ́ àìsàn fún àìsàn wọ́n ìwádìí ká tó pa wọ́n sọ̀rọ̀ wọ́n lọ lọ́rọ̀ tó sọ lóhun lọ́rọ̀ tó wọ́n sọ wọ́n bá mú ọba jẹ ọ̀dọ̀ Ọ̀ràn Ọ̀nà Kakanfò ìgbà tí wọ́n dọ́dọ̀ Ọ̀ràn Ọ̀nà Kakanfò Ọ̀ràn Ọ̀nà Kakanfò ní ẹni tó ń ní kẹ́ bí èrè kẹ́ máa gbórí rẹ̀ mo ní kẹ́ gbé wá kì í ṣòun. pé ṣòun so ẹni tí ọjẹ́ tó àìsí Ọ̀ràn Ọ̀nà Kakanfò ní òun ní ọ̀rọ̀ tó ń fẹ́ sọ ló yẹ kó sọ̀rọ̀ tó sọ ó wà ní nígbà wo ni wọ́n jẹ́ Ọ̀ràn Ọ̀nà Kakanfò bí jẹ́ ní ẹwọ́ sí mi ta ló fi ọ jẹ́ Ọ̀ràn Ọ̀nà Kakanfò ẹni tó fi ọ jẹ́ Ọ̀ràn Ọ̀nà Kakanfò wọ́n tó fi ọ jẹ́ Ọ̀ràn Ọ̀nà Kakanfò ní tí ó yẹ káwọn gbọ́ ṣé wọn wá sọ fún ọba Awólẹ̀ tó ní kó wá sí Ìwérelé pé ọba kọba tó bá tún gbé òun lọ ní Ìwérelé kò ní fọwọ́ rọrí kú ìyẹn láwùjá lẹ́ni Àfọ̀njá gbọ́ làwùjá ní
èyí ni pé kábíyèsí ẹ mọ̀ bínú sí wa torí Ọlọ́run, ẹ mọ̀ bínú kábíyèsí, ẹ mọ̀ bínú ẹ pẹ́ láṣẹ. èyí ni pé ọba olè fẹ́ pa àwọn ni bí àwọn jáde kó ti wọ gbura yẹn ìgbọ́dàgbọ̀njọ́ ọ̀gbọ́dọ̀ padà láì tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ tó bá ní wọ́n bẹ́ ẹni tó wá sí gbòòrò yẹn wọ́n bẹ́ orí ẹ̀ orí ẹni yẹn ni wọ́n bẹ́ ló fi lọ. nígbà wá dé ọ̀hún wọ́n á sọ fún àwọn olè pé èyí tó fẹ́. ọ̀rọ̀ rẹ̀ o ṣe ti gbọ́ ìtàn wọ́n ní ogun kì í kó Ìwéré ilé àlàyé kejì tí mo fẹ́ ṣe ní ìbẹ̀rẹ̀ fídíò yẹn rí tí bàbá sọ wípé ogun kì í kó Ìwéré ilé gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ báwo ló ṣe wá ṣe tí ogun wá di tó wọ Ìwéré ilé tí ogun wá pa wọ́n ní kankan. kábíyèsí ní ayé ìgbà yẹn lọ́hùn-ún ó ní àwọn òrìṣà tí wọ́n ń bọ tí wọ́n ń sìn tí kì í jẹ́ kí ogun kó wọ Ìwéré ilé. ṣé ká wá sọ wípé òrìṣà yìí ò sí níbẹ̀ mọ́ ní báyìí? ṣé ká sọ wípé wọ́n ti gbé òrìṣà ta ni? torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà wọ̀nyí èyí tẹ́ bá rí tó sì wà bẹ̀ ó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti gbé original wọ́n ti lọ ta wọ́n kàn ra craft another one wọ́n gbé jù síbẹ̀ kò lè gbà kò lè ṣe kankan mọ́ bẹ́ẹ̀ bọ́jú bẹ́ẹ̀ lọ kò lè dùn wọ́n ti ta sí western world. ṣùgbọ́n kábíyèsí lọ wọ́n bọ̀ wọ́n ní lásìkò yìí àwọn wọ́n á tún lọ kọ́nsọ́ọ̀tì àwọn òòṣà wọ̀nyí wọ́n á tún máa tún wọ́n bọ̀. ṣé wọ́n ti pa bíbọ àwọn òòṣà yìí tì fọdún tó ti pẹ́ ni? ṣé ti rí nǹkan tá a fi ń ṣera wa nítorí ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí tá a gbà lágbàdíjú tá a gbà kan rí? ẹ ṣe jẹ́ kí ẹ̀sìn ó ṣẹ̀sìn inú ẹ ọkàn ẹ ò ní ẹ̀sìn ẹ lọ́jọ́ àgbéyìnde àlìkìámà tí Ọlọ́run bá máa ṣèdájọ́ ẹnìkankan wa kò ní invite èèyàn kankan síbẹ̀ pé wá mo fẹ́ ṣèdájọ́ lójú lágbájá. tí iṣẹ́ ọwọ́ ẹ bá ti dá ó ti ṣẹ̀sìn nìyẹn. kí ló dé tẹ wá fẹ́ fi àyè gba àwọn kan tí wọ́n ń torí wípé wọ́n ń ṣèlára ilẹ̀ Yorùbá àti original èèyàn ọmọ Yorùbá láti gbé yín wálẹ̀ láti break wings yín láti sọ ilẹ̀ Yorùbá di rádaràda ká máa borí ká díjú ká ṣe oríṣiríṣi. you see ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá ìdí rèé tẹ́mi náà ṣe join àwọn èèyàn wípé ọba kọ́ba tó bá fẹ́ jẹ nílẹ̀ Yorùbá henceforth ó jẹ́ pásítọ̀ ó jẹ́ ṣéyíkò ó jẹ́ ṣífì máa mú tó o bá ti lè ṣẹ̀ṣẹ̀ ṣe má wá sí orí pé o fẹ́ jẹ́ bá wọn dorí àpèrè torí ohun tí wọ́n practice nílẹ̀ Yorùbá ohun tí wọ́n believe nínú nìyẹn. ìgbàgbọ́ ò ní ká má ṣe nǹkan ṣe àwọn nǹkan ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. tó bá sọ tẹ́bẹ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ bá sọ wípé ìṣẹ̀ṣe ẹbọ ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ lójú ti yín pé wọ́n fi ń ba ti àwọn ọmọ ẹnìkejì jẹ́ ṣé wọn ò fi tírà ẹ̀yin mùsùlùmí ẹ̀ kì í di tírà tẹ́ fi ń ba àtàwọn èèyàn jẹ́ àìmọye tó di tírà tó fi ń yàyàn wèrè ṣebí ìgbà ọ̀rọ̀ Tani Ọlọ́run ṣebí lára àwọn tí ó gbé Tani Ọlọ́run lọ sí kọ́ọ̀tì ṣebí ó lọ bẹ̀ lọ́jọ́ yẹn tó ní odò tí wúmà yẹn ti ń ṣe ìyá Ọ̀ṣun yẹn lọ́jọ́ yẹn ó lóun gbé tírà wá bẹ́ẹ̀ pé ẹnikẹ́ni tó bá wọnú odò tó ń bá parí tírà yẹn síbẹ̀ iná àjò nǹkan ó ṣe nǹkan burúkú á ṣe ẹ ló tójò fi rọ̀ lọ́jọ́ yẹn tó ní òjò gbúdọ̀ kan tírà táwọn gbé wá bẹ́ẹ̀ ṣé tírà rẹ̀ nìyẹn? ẹ̀yin tẹ́ máa sọ pé ìṣẹ̀ṣe ibi nìkan ni. ṣé kìrìsìtẹ́nì tí ìka bíbélì àbá kìí rí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ bíbélì téèyàn máa ń lò àìmọye ẹsẹ̀ bíbélì tó lè lò tó lè fi bà nǹkan jẹ́ náà ó wà dáadáa. ṣé àrí nínú ṣọ́ọ̀ṣì dáadáa tí wọ́n máa fi gbógun tira wọn? ṣé àwọn pásọ̀ àti pásọ̀ wọn kì í lo bíbélì ẹsẹ̀ bíbélì àti àwọn oríṣiríṣi nǹkan nínú báíbù láti fi ṣe nǹkan láti fi bà nǹkan jẹ́? ibi tó bá rìn mọ́ òun ló mọ̀mọ́ nínú ayé. ẹ má jẹ́ ká torí wípé a fẹ́ kí nǹkan ti wà kó dáa ká wá bà nǹkan tá a bá níbẹ̀ ká bàjẹ́ àwa kan ò ní gbà torí a ò ní ìran mìíràn. mi ìṣapá kan ẹfun mi ìṣapá kan oṣù àti bó àti ró mi ìyá àti bàbá mi ilẹ̀ Yorùbá nìdí tó ṣe jẹ́ pé tẹ̀síwájú ìran mi ilẹ̀ mi èèyàn mi ó jẹ mí lógún. tí mo bá wá mú àwọn information yìí wá mi ò wá kó ẹ lọ́kàn sókè mo kàn fẹ́ kó ṣe kí ni kó o mọ̀ information kan tó ń ṣẹlẹ̀ nínú ìran ẹ̀ ní ilẹ̀ baba ńlá bàbá ẹ̀. má jẹ́ kó jẹ́ pé nǹkan outside nìkan ló máa jọ ẹ́ lógún inú ilé ẹ̀ ń jóná
àwọn kan wà ìlú bòmíì tí wọ́n náà ṣe tí wọ́n ó ṣe wọ́n bẹ̀ ó wá ní títí ẹ yẹn ìròyìn ibẹ̀ yẹn gbé ẹ lọ́kàn sókè ó wá gbé ìròyìn ti bòmíì tó jẹ́ the same thing tó wọ́ọ̀sì ju títọ́jọ́ tiẹ̀ ó wá gbé sọ́kàn òun ló gbé sórí sórí para ẹ ló ṣe ó ṣe yẹn kankan àti sùn ẹ ló ń bàjẹ́ ó ti gbàgbé pé tí gbogbo nǹkan bá dojú délẹ̀ nílẹ̀ Yorùbá ó máa kan each and every one of us kò sí orílẹ̀-èdè àgbáyé tó wà tí ò ní kàn ẹ́ situation tó ṣẹlẹ̀ ní Nàìjíríà wa tá wà labroad àwa gan ló ta lórí jù yes kò lè yé ẹ ìwọ tó bá wà labroad ló lè yé so má rò pé ò sí nílẹ̀ Nàìjíríà bó sí nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ kò padà kan ayé ẹ ó kan ayé ẹ ó kan ayé mi jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ kí nǹkan tó bàjẹ́ jù ká ṣe kí ni ká protect ilẹ̀ wa ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tẹ́ bá ń sìn tẹ́ ẹ kọ̀ tí ẹ lọ tẹ́ ti pa tì torí ẹ̀sìn ẹ lọ padà ṣe dìní fún ìwọ tó bá lè ṣẹ̀ṣẹ̀ ṣe má wàá jọba lára ìkan lára àwọn ọba tó ti wàjà nílẹ̀ Yorùbá lẹ́ni máa forúkọ bò wọ́n láṣìírí ní Ondo State ní ìgbà tí ogun tó mú wọn tó rán wọn lọ sọ́run àṣàntẹ̀ mi ò fi yọ̀ wọ́n o kọ́dún kó jìnnà síra wọn nígbà tó máa ṣẹlẹ̀ ohun tí mo witness ni àwọn nǹkan ìbílẹ̀ tí ọba máa fi protect tó wà ní pálásì àti tara ẹ̀ èèyàn tí wọ́n rán sí pé kó gbé kí àṣàsí àti èdè àti gbogbo ẹ̀ kó lè wọlé sí kábíyèsí yẹn lára ó fi ìgbàgbọ́ wọlé pé ó nídìí gbogbo àwọn nǹkan dẹ̀tí yìí tó bá ti mọ lọ́rùn igbá kan àwo kan lọ́sàn kan ọ̀sán gangan ní kábíyèsí pàṣẹ pé kí wọ́n kó gbogbo nǹkan yẹn kán kó sí iwájú nínú pálásì báyìí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kò pẹ́ kò jìnnà ẹ̀ ní ṣìbáláṣìbò ló dé bá kábíyèsí bí ogun ṣe ń wọlé sí ṣìn níbí bẹ́ẹ̀ ló wọlé ṣìn níbí ká tó wí ká tó sọ wọ́n ti dìtróònù wọ́n ti lé wọn kúrò ní palace rábárábá ẹ̀ ikú ló padà já sí o mo fẹ́ kẹ́yìn kábíyèsí ilẹ̀ Yorùbá kẹ́ ẹ fi ṣẹ̀kọ́ ni kò sí nǹkan míì ẹ má jà fi nǹkan lẹ̀ wa ká fi tàfàlà gbogbo nǹkan tá a dẹ̀ fi tàfàlà òun làwọn western world ti ń gbà lọ́wọ́ wa ìwọ jókòó síbẹ̀ kó máa jẹ́ kí àwọn ẹlẹ́sìn kankan máa tàn ẹ́ jẹ nǹkan ìdẹ̀tí ni nǹkan ìríra ni nǹkan gbá kan ni nǹkan àwo kan ni àwọn òyìnbó sì ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n sì nǹkan ìríra yẹn àwọn òyìnbó sì ń káràmásìkè nǹkan yẹn àwọn fi ń bùgà wọ́n sì ń gbé jáde kiri wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé yes àwọn love ẹ̀ àwọn wà proud of it nǹkan téèyàn bá wà proud of ló ń gbé jáde kí gbogbo ayé bá wọn gbà kó bá wọn gbọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ ní original ẹ̀ tẹ́ jẹ́ originated kìíní ẹ̀ ẹ̀yin torí ẹ̀sìn ẹ̀ ń dáná sun ilẹ̀ Yorùbá ń shrink lójoojúmọ́ dẹ̀ pé o ò fẹ́ mọ̀ màá máa sọ ó ń shrink ó mọ iye ẹ̀mí tó ti sọnù ní Ìwéré ilé báyìí bọ́n yẹn ń pa wá wọ́n reduce wa díẹ̀ tó bá wà kú kónkóló wọ́n capture ilẹ̀ Yorùbá ìwọ àti rílà lè rescue ẹ̀ má jẹ́ kí fídíò mi kókó ẹ lọ́kàn sókè kò mú ìjayà dání information lásán ni mò ń fún ẹ má bà mí lórúkọ jẹ́ mọ́ lọ́dọ̀ àwọn èèyàn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lèmi wà after àtúnṣe ni mo wà after kì í ṣe ìbà lórúkọ jẹ́ ènìyàn tó bá wá rí bẹ́ẹ̀ má gbàgbé láti bá mi ṣe kí ni láti bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí kó wá bá mi pín fáà bẹ́ẹ̀ ni àfi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí Ìwéré ilé fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú gbogbo àwọn tí ó wá síbẹ̀ láti protect àwọn èèyàn láti ṣiṣẹ́ pẹ̀lú yín ẹ ṣé gan ni ẹ ṣé ọba àjẹkọ pẹ́pẹ́pẹ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ṣé gan ni o ẹ kú gbogbo ìgbà wa a sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ogboni ọba Ogboni ẹ ṣé bàbá ẹ pẹ́ fún wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá land àti gbogbo Yorùbá nation pátápátá lápapọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáláyé a kú iṣẹ́ takuntakun tó mo sọ yìí mo dúró ná kí ni ìwọ náà rí sí má gbàgbé láti bá mi pé ètò yìí má sì gbàgbé láti bá mi ṣe kíni láti bá mi subscribe sórí fídíò yìí gbogbo nǹkan tó o bá ní níkàáwọ́ láti fi support dára má hesitate láti support torí pé kò yìí sí bẹ́ẹ̀ ni support wa bá wa join àwọn page wa subscribe become one of my member ní orí YouTube channel ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe pátápátá mo mọ̀ lórí thank you very much God bless you ẹ ṣeun mo sọ yìí mo dúró náà.